ìjọba UK kéde ìlànà tuntun tí yóò bẹ́gi dínà àwọn tó fẹ́ kàwé ṣiṣẹ́ tàbí gbé níbẹ̀. olóòtú ìjọba ilẹ̀ Gẹ̀ẹ́sì Keir Starmer ó mà ti gbé àwọn ìgbésẹ̀ tuntun láti jẹ́ kó le koko fún àwọn ọmọ ilẹ̀ òkèrè láti kàwé ṣiṣẹ́ tàbí gbé ní orílẹ̀-èdè náà. lára àwọn ìgbésẹ̀ náà ó ní bí wọ́n ṣe sọ di dandan láti ṣe ìdánwò tí yóò fi hàn pé àwọn èèyàn náà gbọ́ o wọ́n sì lè sọ èdè Gẹ̀ẹ́sì. olóòtú ìjọba náà ó mà tún ní ìjọba fẹ́ mú àdínkù bá iye àwọn òṣìṣẹ́ olùtọ́jú aláìsàn tí wọ́n ń gbà láti ilẹ̀ òkèrè àti iye ọdún tí èèyàn gbọ́dọ̀ gbé nílé ọ̀hún kó tó di ọmọ onílùú. àmọ́ kò mẹ́nuba àwọn tó ń wọ ilẹ̀ náà lọ́nà tí kò bá òfin mu bí àwọn tó ń gba orí omi wọlé o. gẹ́gẹ́ bí àtẹ̀jáde ìjọba ilẹ̀ ọ̀hún 728,000 ọmọ ilẹ̀ òkèrè òun ló wọ orílẹ̀-èdè United Kingdom nígbà tí yóò fi di inú oṣù kẹfà ọdún 2024. lára àwọn ìgbésẹ̀ tuntun náà ní àlàkalẹ̀ tuntun nípa àwọn tó bá fẹ́ kàwé tàbí ṣiṣẹ́ ní UK. Starmer sọ pé ìgbésẹ̀ yìí yóò dínà mọ́ èèyàn bíi 50,000 àwọn tí kò ní iṣẹ́ kankan nínú àwọn tó ń wọ ilẹ̀ náà lọ́dọọdún. àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà, Pakistan àti Sri Lanka wọ́n wà lára wọn tí ìgbésẹ̀ tuntun yìí yóò máa palára jùlọ o. ṣáájú ni àwọn akẹ́kọ̀ọ́ jáde wọ́n lè dúró sí United Kingdom fún ọdún 2 gbáko lẹ́yìn ẹ̀kọ́ wọn láti ṣiṣẹ́. ṣùgbọ́n ní báyìí ìjọba ni wọn kò ní lè lò ju ọdún 1 àbọ̀ lọ péré o. bẹ́ẹ̀ náà ni wọ́n tún ṣàtúnṣe sí iye ọjọ́ tí èèyàn tó lè fi gbé ní UK kó tó di ọmọ onílùú láti mọ irúfẹ́ ìpalára tí ìkéde náà yóò máa ṣe fún ọmọ Nàìjíríà. agbẹjọ́rò Audu Bulama Bukati ó mà sọ pé ìgbésẹ̀ náà yóò máa ṣe àkóbá ńlá o fún àwọn ọmọ Nàìjíríà kan tó fẹ́ jápa lọ UK. Bukati ó mà sọ pé nǹkan ti le báyìí fún àwọn tó ti ń gbé níbẹ̀ fún ọ̀pọ̀ ọdún pẹ̀lú ìgbàgbọ́ pé wọn kò ní pẹ́ di ọmọ onílùú. ó ló ti ṣòro fún àwọn tó fẹ́ jápa láti lọ máa tọ́jú àwọn arúgbó. àwọn tó ti wà níbẹ̀ tẹ́lẹ̀ wọ́n ní láti san owó gọbọi kí wọ́n tó gba ìwé ìgbélùú. bẹ́ẹ̀ ló ṣòro fún àwọn tó múra láti lọ o. agbẹjọ́rò náà tó ń gbé nílẹ̀ Gẹ̀ẹ́sì ó mà sọ wípé ọ̀pọ̀ ọmọ Nàìjíríà ó ní kò ní òótọ́ lẹ́nu nítorí bí wọn yóò ṣe lọ pẹ̀lú èròǹgbà láti kàwé àmọ́ tí wọn yóò yí ohun padà tí wọ́n bá débẹ̀ pé àwọn fẹ́ ṣe àtìpó látàrí pé wọ́n ní ìbálòpọ̀ akọsákọ àti ìbálòpọ̀ abosábo. gẹ́gẹ́ bí àlàyé agbẹjọ́rò Bukati ìwọ̀nyí ó ní àwọn ìpèníjà tuntun tí àwọn àlejò pàápàá àwọn ọmọ Nàìjíríà yóò máa kojú ní UK. àkọ́kọ́ ni àfikún ti dé bá iye ọdún wọn tí wọ́n lè fi gbé ní UK kí wọ́n tó di ọmọ onílùú láti ọdún 5 sí ọdún 10. àwọn tó bá fẹ́ ṣiṣẹ́ nọ́ọ̀sì tàbí olùtọ́jú arúgbó wọ́n gbọ́dọ̀ ní ìwé ẹ̀rí bachelor degree nípa iṣẹ́ náà. ẹlẹ́kẹ̀ta ń bẹ àwọn akẹ́kọ̀ọ́ jáde kò ní lè lò ju ọdún 1 àbọ̀ lọ kí wọ́n tó padà sílẹ̀ wọn o dípò ọdún 2 tí àyè gbà wọ́n láti lò tẹ́lẹ̀. ẹlẹ́kẹ̀rin ń bẹ wọ́n ní kò sí àyè láti máa gba àwọn olùtọ́jú arúgbó láti ilẹ̀ òkèrè mọ́. àwọn iléeṣẹ́ wọ́n gbọ́dọ̀ máa lo àwọn tó ti wà nílẹ̀ náà ṣáájú o. èyí tó wá parí rẹ̀ àwọn tó bá fẹ́ wọlé wọ́n gbọ́dọ̀ ṣe ìdánwò tí yóò fi hàn pé wọ́n gbọ́ wọ́n lè kọ bẹ́ẹ̀ ni wọ́n lè sọ èdè Gẹ̀ẹ́sì. kọ́lọ́ ọba Elédùmarè náà kó bá wa tún orílẹ̀-èdè wa Nàìjíríà ṣe o. àmín. àdúrà gba Olúwatóyìn ló ń káròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe wò wá ẹ má bá wa like ẹ má share ẹ má comment ẹ má tún gbàgbé o láti bá wa subscribe sórí YouTube channel wa kẹwàá bá tẹ notification bell láti lè máa máa ètò wa lọ́kòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. a kú iṣẹ́ látàárọ̀ a kú gbìyànjú ọlọ́ọ̀bá rèé yóò dé gbìyànjú èmi àti yín ládé o.